Ààrẹ Jáǹtì wọ́ gàù lọ́wọ́ Yèyé Mẹ́ṣọ́ o. Ẹ bá mi wo fídíò yìí kẹ́ wá gbọ́ gbáǹkọ́gbè ọ̀rọ̀ lẹ́nu Yèyé Mẹ́ṣọ́, kẹ́ wá gbọ́ wìrìwìrì. Ẹ wò ó, ẹ má jẹ́ ń bẹ fún yín. Mo fẹ́ kẹ́ bá mi wo fídíò yìí, kẹ́ máa bá mi like, kẹ́ máa bá mi share, kẹ́ máa comment. Ẹ̀yin tí ẹ ti subscribe, ó yá ẹ jọ̀ọ́ ẹ bá mi subscribe sí channel yìí. Bẹ́ẹ̀ ṣe ń subscribe, ọwọ́ tẹ fi ń subscribe ẹ ní fi gbọ́mọ sí, ẹ ní fi rí wàhálà, ẹ ní fi rí ìbànújẹ́. Lágbára Ọlọ́run nǹkan rí lẹ máa fọwọ́ yín ṣe. Ẹ ṣé púpọ̀. Office line wa la pin nìyí fún mi. Mo ní gèlè kan bẹ́ẹ̀ yìí. Mo ní gèlè kan tó mu níbẹ̀ yìí. Ṣé ẹ rí pé ó mu? Ṣé ẹ rí pé ó mu? Tẹ́ bá wo àárín, ṣé ẹ rí pé ó mu? Ẹ wo àárín. Ẹ ti rí àárín yẹn, ṣé ẹ rí pé ó mu? Ṣé ẹ ti rú gèlè rí? Ẹ ti rú gèlè rí? Ó yẹ pé office line mi mo wà ń bí. Èmi ni máa dá yín lóhùn fúnra mi. Ó wá ní shoe and bag lọ́lọ́kan òjọ̀kan. Ọmọ burúkú ti máa ń pè yẹn dànù. Máa kó bàtà fún mi. Máa kó bàtà fún mi ní bàtà orange tó jìnnà. Ṣé rí tí okú ọkùnrin bá lálàáfíà tó lẹ́kùn gidi nídìí. Àwọn aṣọ mẹ́ta kan wà tó máa ń jáde lẹ́yìn ọwọ́ ọkùnrin. Iṣan yẹn máa jáde wàràwàrà. Iṣan yẹn tóbi, iṣan yẹn gbórin. Ìtumọ̀ ẹ̀ ni wípé okú ọkùnrin yẹn lálàáfíà. Jẹ́jẹ́ ni mo jókòó. Láre Jam bá pè mí. Ó tọrọ owó lọ́wọ́ mi bó ṣe máa ń tọrọ. Táre Jam bá dẹ̀ fẹ́ tọrọ owó rẹ̀, ó máa ń tọrọ owó bí amrọ̀bà ni. Tí n bá parọ́ Ààrẹ Jam jáde kó o fayé ẹ búra sí ọmọ ìyá wèrè. Mo sì ń bọ̀ wá fún ìyá ẹ o. Wúlé mọ́tù. Mo sì ń bọ̀ wá fún. Aṣọ ni mo ní aṣọ ọkùnrin, mo ní aṣọ obìnrin. Èmi yìí sì máa yọ̀ wọlé ẹ̀dẹ̀ máa gbádùn ẹ̀. Ẹ rí i pé full house la ní. Yèyé Mẹ́ṣọ́ wọ́n wèrè for Instagram called Kasha máa dúpẹ́ need to collect you. Kasha máa dúpẹ́. Èwo ni Kasha máa dúpẹ́ yẹn? Ṣé rí ẹ fún mi ní ẹ máa send video wọn. Ẹ send ẹ. Èwo ni Kasha máa dúpẹ́? Afọ́jú yẹn. Ṣáfọ́jú yẹn. Tó máa dé fìlà purple. Tó máa ń dé fìlà 1940 báyìí. Ọwọ́ máa tẹ̀ yẹn fìyẹn lẹ̀. Ọwọ́ máa tẹ̀, ọwọ́ ti tẹ̀ yẹn. Ibi tá ń lọ lélẹ̀, Ààrẹ Jam bá pè mí. Ó ní kókó 6 yọ nínú ẹpọ̀n òun. Ààrẹ Jam ló sọ bẹ́ẹ̀. Ẹ fún mi ládvert. Ààrẹ Jam ní kókó 6 ó yọ nínú ẹpọ̀n òun. Ó lóun fẹ́ ṣe operation kí wá fún òun lówó. Ààrẹ Jam ló sọ bẹ́ẹ̀ o. Iye tí mo dẹ̀ ní, mo dẹ̀ fún. Ló bá pè mí. Lizzy, owó tó fún mi yẹn kéré. Kókó mélòó ló wà nínú ẹpọ̀n? Ó ní kókó 6. Èló náà fẹ́ fi yọ kókó kọ̀ọ̀kan. Ó sọ mí ní owó tó yẹ kán fi yọ kókó ẹpọ̀n ẹ̀ kúkú fi kókó yẹn lẹ̀. Kó kúkú lọ fowó yìí ṣe nǹkan rere. Torí Ààrẹ Jam nìkan ni mo rí pé kò ya fíìmù rí. Ìwọ tó ń ṣe fíìmù gateman, ìwọ tó máa ṣe fíìmù wèrè. Ó bá tún ní òun ṣe HIV test. Wọ́n ní positive ni. Ló bá ní ń gbọ́ Lizzy. Wọ́n lóun ti ní HIV, àmì nírọ̀ o. Since tó ti ṣe test HIV tó jẹ́ positive, ó ní ó ṣẹ̀ṣẹ̀ fẹ́ ní. Ìwọ ni kó mọ nǹkan tí òun ṣe. Ló bá ní owó tèmi send sóhun. Kókó kan ló lè yọ nínú ẹpọ̀n òun. Ààrẹ Jam oní kókó 6 lẹ́pọ̀n. Mo fún ẹ lówó. Oní kókó kan ló máa yọ nínú ẹpọ̀n ẹ. Kúkú fi kókó 6 falẹ̀. Ó ní ìdí kókó. Èwo lẹ́ni nǹkan jàre Rainbow Cooks èwo nìyẹn. Ó fi tọ́ sí, ó yọ wọlé. Injury ló máa gbélé ní Ààrẹ Jam. Ọ̀la la máa analyze party. Mo máa gbogbo fídíò tó play tó sọ ni máa play tí ń dẹ̀ máa ṣe kí. Òun lélẹ́yìn, ó yọ wọlé àbí ó yọ wọlé. Ṣàrà lójú ọ̀tá rẹ̀, eléyìí lọ́jọ́ iléyá tó o bá wọ̀. Ó kókó 6 ló máa yọ lẹ́kùn àwọn ọ̀tá ẹ̀ lọ́kùnrin. Kókó ọyàn àwọn ọ̀tá ẹ̀ lóbìnrin, a lé ní 50. Wo irú aṣọ yìí ló jẹ́ k'Ààrẹ Jam ní kókó 6 lẹ́kùn. Ẹ̀yin náà, kókó tó wà nú aṣọ yìí tó mélòó? Ẹ bá mi wò ó. Ó yá, ẹ tún gbé mi wá. Ààrẹ Jam bá ní
owó tí mo fún òun pé kókó ẹyọ kan ló lè yọ lẹ́pọ̀n òun ṣé kó òun wá fi kókó 5 tó kún tó Arejan ìwọ gangan ṣe bí kókó méjì ni ẹpọ̀n ọkùnrin máa ń ní fi kókó méjì lẹ̀ èmi ti fún ẹ lówó kókó kankan yọ àwọn onírọ̀ o òun fẹ́ yọ gbogbo kókó ẹkùn òun márààrún ni Arejan bó bá máa wá yọ kókó ẹkùn ẹ márààrún olórí burúkú ìyá ẹ oníkókó lẹ́ẹ̀kẹ́ ó wá ní wọ́n sọ fún un lọ́sítù pé gbogbo kókó tó ń yọ lójú òun yẹn àwọn kókó yẹn ńgbà tóun lè kúrò lójú náà wá lọ sọ̀rọ̀ síbi ẹkùn láì ṣe é gbọ́n ẹ fún wa ládvàtì sísá láì ṣe é gbọ́n ó ní òun ti rìgírẹ́tì àwọn kókó tó wà lójú òun yẹn òun mọ̀ pé àwọn kókó yẹn ó máa padà lọ síbi ẹkùn òun Arejan ṣé mo fún ẹ níye tó yẹ kí n tún fún ẹ sàbí mi fún mo tún fún Arejan lówó ó ní owó tí mo fún un ó ní kò yọ kóró ẹkùn òun mẹ́fẹ̀ẹ̀fà ṣe rí ẹ̀yin Yorùbá ẹ̀yin lẹ jẹ́ kírú àwọn Arejan àmọ́rí ọ̀rẹ́ mi ò ní ṣubú dànù ìdí tí Arejan ṣe wá tó ṣe ń pariwo orúkọ mi ó lóun ní kókó 6 lẹ́pọ̀n ó lóun ṣe test HIV ó ní positive ni ẹjọ́ kí ni tèmi àtArejan kí ni ti tèmi àtArejan kí ló kun ṣe rí ẹ má trust anybody tó bá ti ń tọrọ bára ẹ bèrè lọ́wọ́ Arejan oníkókó lójú ẹni kí ló dò wọn àti Lizzy pọ̀ ẹni kí ló dò wọn àti ẹ bèrè pé ṣé ó ti gbowó lọ́wọ́ Lizzy rí àbí kò gbowó lọ́wọ́ Lizzy tó bá jẹ́ pé mi ò kí ń ṣe speaker bẹ́ẹ̀ ṣe máa tẹ̀lé Arejan nìyẹn bó ṣe máa tẹ̀lé àwọn ọmọ tiẹ̀ náà gbé wọn ṣubú nìyẹn. You see that some people we don't take serious on this cyberspace irú Arejan yẹn ó ti fàárọ̀ ṣeré nígbà tí irú wa ń ṣiṣẹ́ mo fẹ́ play gbogbo fídíò t'Arejan ṣe fún mi mo wá fẹ́ play fídíò kan tó ṣe fún ẹ̀dá kan tó ti ràn lọ́wọ́ you will understand who Arejan is. Wọ́n pe office line lọ mú fóònù ẹ wá lọ mú fóònù tó múlẹ̀ nísinsìnyí bá mú. Office line kan ló ń dùn yẹn fún mi fóònù ẹ gangan. Mo wá a ní kọ́kọ́ mo wá náà kọ́kọ́ mo wá jẹ́ ká ṣetán tàbá ṣetán lóde sọ fún mi kí ló ṣẹlẹ̀ lóde tó ṣe wá ń gbóná sí fọwọ́ kan ló fi wá ń gbóná báyìí ló ń gbóná báyìí. So fẹ́ kọ́sítọ́mù ń pè lẹ́yìn. Ó kó mi yọ ẹ̀rí bókì tiẹ̀. So ibo ló fẹ́ plug ẹ̀ mọ́ báyìí? Yà plug ẹ̀. Ẹ fún wa ládvàtì. Àwọn èèyàn sọ pé who is Arejan? Don't worry, you will know who he is now. Ẹ ṣáà hold on. Àríkẹ́ ńkọ́? Mo ń bọ̀. Ẹ ṣáà dúró. Ẹ jẹ́ ká wá. So lára àwọn show t'Arejan ṣe fún àwọn lélẹ̀. A ti play lè. Okay lè. Fún mi ní speaker. Wá tàn fún ẹ já gbọ́ nǹkan tó sọ. Ọlá ní birthday mi ẹ kò bá mi rajà. Ẹ̀yin ẹ kò bá mi rajà. Ẹ jọ̀ọ́ tẹ́ bá rajà ẹ má pè wá o. Fóònù ti wo àwọn ọmọ yẹn lórí. So now ẹ jẹ́ ká gbádùn nǹkan tí Arejan. Kí ni gbogbo wọn wèrè?
Welcome to WUF Music World. Bluetooth mode. ẹ jọ̀ọ́ ẹni tó bá fẹ́ rajà nìkan ni ẹni tó bá fẹ́ rajà nìkan ṣoṣo ni kó pe office line ni ẹ má pe office line mi tẹ́ ẹ bá rajà mo bẹ̀ yín ni ẹ má pe office line mi ṣòtìyẹ ẹ má pe office line mi tẹ́ ẹ bàbá ẹ kò bá mi rajà ọ̀la ní birthday ni mo ń gbọ́ ẹ má gbọ́ mo ń bọ̀. Oyaga wèrè àtẹni tó ń tẹ̀lé wèrè ńkọ́ kí ni gbogbo wọn wèrè. lẹ́yìn tó gbowó tán lọ́wọ́ mi rèé o lẹ́yìn tàrí jà ń gbowó tó gbowó tán lọ́wọ́ mi rèé o mo ń gbọ́. Wèrè ní fáàsì wèrè wèrè ló máa ń tẹ̀lé wèrè ẹ máa wòrán máa tún tó kọ lẹ́tà máa tún tó gbogbo yín lọ́wọ́ máa tó kọ lẹ́tà máa tó kọ lẹ́tà máa jálé máa já gbogbo máa. níyẹn ìwọ náà rè jan níwọ tí pósí dé pamọ́ ní location Lásàrì Arejan ò ti gbàgbé má balẹ̀ lọ yẹn jẹ́ Arejan ò ti gbàgbé ọjọ́ pé aṣiwèrè ẹ gbàgbé oore nígbà tá à ń ya fíìmù ọlọ́kadà bòjì ọjọ́ wo ló dé film industry Arejan ojú wa kọ́ náà ṣe mú ẹ dé olórí burúkú ẹ torí pé o fẹ́ gba donation olórí burúkú Ìyábọ̀ tó máa mọ sàárì ọmọ ó wá ní kó wá parọ́ fáwọn èèyàn pé wọ́n lọ̀gá mi níjọ́ tá a lọ ṣe fíìmù ọlọ́kadà bòjì fàlàsàrì òkú ló ṣe ò ṣàlàyé òkú ló ṣe lọ́dún náà lọ́hùn tá a ṣe ọlọ́kadà abẹ́ bẹ̀bẹ̀ títí kó o tiẹ̀ ṣe ọlọ́kadà wọ́n ní rọ́ òkú gangan ló fìtì olórí burúkú ẹ ńgbà tán kun mọ́jú sí ẹ lójú o ò mọ bí gbogbo kókó ojú ẹ ṣe gbórin táwọn èèyàn fi ẹ ṣe ẹ ní location yẹn pé òkú oníkókó lójú gbogbo àwọn òkú tó kù lójú wọn smooth ó dorí òkú tiẹ̀ òkú ẹni kóró pọ̀n lójú wọ́n wá ní kẹ́ ẹ sùn sínú pósí lọ́dún náà lọ́hùn torí ibi tó yẹ nìyẹn ńgbà tá a ya fíìmù ọlọ́kadà bòjì tán níwọ ọmọdún gbẹ̀rẹ̀ yìí ìwọ tó dàbí ewúrẹ́ kọ̀ọ̀kan àbọ̀ yìí ìwọ jákujàku ìwọ játijàti olórí burúkú ẹ ayọ̀ǹgbé wéètì ńgbà tó wọ súùtù ó rí bó ṣe dàbí àlùbọ́sà ni olóṣì olórí burúkú ó dàbí ọmọ mẹ́ẹ̀ tí ò gbó ó dàbí ìgbà tí mẹ́ẹ̀ bá bí ọmọ ní premature àwáyé má ṣe rere ó ṣorí bí ọ̀nù kún eégún olórí burúkú eléjìká bí áńgà yíbò ibi tí mo ti mọ̀ pé kò lè dáa fún Arejan onírùngbọ̀n tó hù báwo lọkùnrin ṣe máa wà láyé tí ò ní nírùngbọ̀n o ò nírun ẹkùn o ò nírun abíá o ò tún nírùngbọ̀n ó rí pé Ọlọ́run kò tilẹ̀ bá tiẹ̀ jẹ́ ni wọ́n lọ́lọ́run ò ní pààyàn lórí kó má fi rùngbọ̀n support ẹ̀ bá a bá rọ́kùnrin kan tí ò bá hun rùngbọ̀n tí ò tún nírun abíá o ò tún ní okó gidi ní fùrọ̀ so kí ni ilé ayé tó wà ṣó yẹ kó o máa lo social media Arejan ṣó yẹ kó o máa lo social media ẹ máa pààrọ̀ aṣọ yìí fún mi every minute ẹjọ every minute ẹjọ ọjà ni mo wá tà ń bí mi wá ṣeré ṣó yẹ no Arejan látijọ́ tó o ti dáyé o ṣe fíìmù o ò dẹ̀ ṣoríire ayé òmò ẹ̀ lọ́dún náà lọ́hùn fún mi láṣọ mi ìjọ ò ní rí ìbànújẹ́ tán kó o gbóyín sínú pósí bá ṣe ṣe fíìmù yẹn tán pósí gbogbo àwọn tó kù ló ṣí 4 hours ló lò nínú pósí 4 hours ló lò nínú pósí Arejan lẹ́yìn ìgbà tán wá lọ pé àwọn èèyàn tí wọ́n rí pósí yẹn tí wọ́n rí ṣe bẹ́ẹ̀ mi mo lọ pàbókí tó padà bẹ́ẹ̀ ṣí pósí lẹ́yìn 4 hours èmi ò expect kó o jára ayé mọ́ látijọ́ tó o ti lo wákàtí 4 nínú pósí mi ò expect kó o jára ayé mọ́ lọ́jọ́ yẹn gbà tán yọ ẹ́ nínú pósí nínú fíìmù ọlọ́kadà bòjì tó o dákú gbọ̀rọ̀gọ̀dọ̀ ṣe bọ́n ti ń pààkì ẹ lọ mọ́ṣúárì mílíkì ọlọ́pẹ́ tó dẹ́ ẹ padà sáyé èmi tí mo fi ogún mi rárẹ̀ èmi tí mo fi ogún mi tí mo fi rárẹ̀ àbí mílíkì ọlọ́pẹ́ tó fi gé ẹ sáyé ńgbà tán gbé ẹ lọ mọ́ṣúárì
ta ló rà mílìkì ọlọ́pẹ tán fi jí ẹ padà sáyé, ta ló rà? Olórí burúkú onípátá jájẹ, olórí burúkú olòṣì, aláyé dojúrú, ẹlẹ́pọ̀n bíi gúrí ọ̀bọ̀rọ̀. Kọ́mọkùnrin tiẹ̀ dúró kẹ́pọ̀n wú jáde, irọ́ ni títí ẹ. Gbogbo ayé ń ṣe ṣó, ẹ̀sìn ló ń ṣe. Tó yẹ kó o gbójú jáde inú ẹkọ́nọ́mì yìí. Èmi mo bẹ́ẹ̀ fi kókó sẹ́pọ̀n ẹ tó ní kí wá máa fún ẹ lówó ìwọ fẹ́ ọpẹ́rẹ́tì kókó. Ṣé èmi mo fún ẹ HIV? Ìwọ ló mọ bí tó ti lọ kó HIV. Àwáyé má ṣe rere ẹ, wàá máa tọrọ bára ni. Èmi ò take ẹ serious. Arejan kò sọ̀rọ̀ tó lè sọ mi lè take ẹ serious. Torí pé o máa ń tọrọ bára. Wo fídíò kan sì lélẹ̀ tán play lélẹ̀ for those of you that come across video. Ẹ wò eléyìí ẹ wò n tá Arejan wá ṣe lélẹ̀. Tó bá jẹ́ pà ń parọ́ ọmọ òun lélẹ̀ ẹ máa bọ̀. Èmi kúkú kọ́ mo kọ́ ti ilé. Ẹ má bínú ẹjọ́. Ẹ má bọ̀ èmi kọ́ mo kọ́ ti ẹ wò ẹ wọlé ẹ wọlé ẹ wò ẹ wò ẹ wò ẹ wò. Lára Arejan lórí TikTok o ló bẹ̀bẹ̀ jọ ẹ fún mi ní rọ́ọ̀sì àwọn ológun àná wọn máa pàtó ṣe nínú ìṣẹ́ mo ní ṣáájú ẹ̀dẹ̀ bẹ́ẹ̀ lánàá àwọn alákọ̀ọ́kọ́ wà ń bẹ̀ lánàá táwọn iṣẹ́ kò ṣì dànù ẹ̀yìn ológun àná ní bábíyá nàìjírí ààbò ẹ̀ kò ṣì lọ àṣìṣáájú ẹ̀dẹ̀ bẹ́ẹ̀ lọ́wọ́ fògo ológo jógo tiwọn ẹ dúró dásìkò yìí kílẹ̀ bàsìkò yìí ṣe ń gbà yẹn àsìkò yìí ti lọ ẹ lọ sẹ́ńpẹ́ ojúgbà mi ti fún yín ẹgbẹ́ bó ṣe ń dún. 20 roses. 20 roses. 20 roses. 20 roses. Àpadà sí aburú wo ló tún ju eléyìí lọ 20 roses. Ogún ni róòsì. Ṣé eléyìí ló ń sọ̀rọ̀ lẹ́ ń dá lóhùn? Ogún ni róòsì. Àpadà sí aburú, àpadà sí ìgbà kò ní bá èmi àti yín. Ẹni iṣẹ́ tí èmi àti yín bá fi àárọ̀ ọjọ́ wa ṣe, tá a fọjọ́ ọ̀sánjọ́ wa ṣe, tó bá dọjọ́ alẹ́ iṣẹ́ wa máa gbé wa. Iṣẹ́ wa máa pèsè fún wa. Iṣẹ́ wa máa tó wa jẹ. Iṣẹ́ wa ò ní fi wá ṣẹ̀sín lọ́jọ́ alẹ́ wa. Ẹ wo lórí burúkú tó pe rẹ̀ lọ́gàá Lizzy. Ṣó possible kí ọ̀gá ti tèmi kó wá máa tọrọ ogún ni rose? How can you take this news and serious? Ẹni tó lò 4 hours nínú pósí. Olórí burúkú tán ti ń package lọ. Ẹni tó pè mí recently pé òun ní kókó 6 lẹ́kùn. Ìgbà mélòó ló kù fẹ́lẹ̀? Ebi ni ebi ló so lórí burúkú ogún ni rose. Ẹ̀yin náà ẹ máa gbọ́. Ẹ máa gbọ́. One perfume. One perfume. 20 roses. Ẹ wò. One perfume. 20 roses. Thank you. They want me to. I share it like 14 more roses. Now 5. I need 5 more roses. God bless you. 14 roses. I see 14 more roses. Ẹ wo ohun tó wá ṣe lórí social media. Ẹ wo ẹni tó ń kó yín jẹ láti bí ìjàrùn. Mo decide mo dákẹ́ ni. O lè stop me from ọ̀rọ̀ Bíọ́lá àti Ìyábọ̀, o lè stop kéèsì Mohbad àti Níkẹ́ Amatríkẹ́. Ẹ wo ẹni tó ń kó yín jẹ láti jarùn tó kàn múlẹ̀ fún yín. Àwọn abirùn kan náà ń tẹ̀lé, ó kàn múlẹ̀ fún yín. Ìgbẹ̀yìn èmi àti yín tá a fàárọ̀ ọjọ́ àtọ̀sán hustle, ìgbẹ̀yìn èmi àti yín ò ní rí báyìí. Ẹ fi rọ́ọ̀bù sójú. Ìgbẹ̀yìn èmi àti yín ò ní rí báyìí. Ìgbẹ̀yìn ọmọkùnrin èmi àti yín ò ní rí báyìí. Ìgbẹ̀yìn ọkọ tèmi ò ní rí báyìí. Ìgbẹ̀yìn ọmọkùnrin tèmi kò ní rí báyìí. Gbogbo ọkùnrin tó wà nínú ẹbí tèmi ìgbẹ̀yìn wọn ò ní rí báyìí. Bó bá jẹ́ pé tòótọ́ ọ̀gá Lizzy Arejan ṣó yẹ kó wá ṣe báyìí. Ẹ wá jẹ́ ká sọ wípé kò mọ Lizzy rí. Ṣó yẹ kó rí báyìí. Ẹ béèrè pé gbogbo àwọn tó ran Arejan lọ́wọ́ lánàá ẹ béèrè pa wọn dà. Let me play this video. You want to know why Arejan end up becoming like this? Gbogbo àwọn ọmọ ní tíátà tẹ́rí tó ń tọrọ bára ní ẹ̀ní wọ́n ti ba yé aláàánú wọn jẹ́ lánàá. Gbogbo ẹ̀dá tí àwọn ọmọ ní tíátà ìbá ti rí polóore ni wọ́n máa ń bá tiwọn jẹ́ ni. Let's listen to this. Let's listen to this. Ẹ wá jẹ́ jájọ gbọ́ fídíò yìí. Èmi àti yín náà lájọ máa gbọ́.
ẹ jájọ gbọ́ fídíò yìí, ẹ jájọ gbọ́. Kí ni Arejan fi sun àwọn olórí ẹ̀? Kí ló fẹ́ sọ nípa mi tó fẹ́ múùfù mi Arejan? Ṣó sọ pé wọ́n bá mi sùn kiri? Ṣó ní mo jalè? Ṣó ní mo jalè? Èèyàn sọ wípé Lizzy jí mọ́tò wọn wá gbà lọ́wọ́ ẹ̀ ní location. Ta ni producer location yẹn? Kí la address location yẹn? Níbo ni location yẹn wà? Lára àwọn narrative olórí burúkú Ìyábọ̀ tó máa mọ sàárì àwọn ọmọ ẹ̀. Lára àwọn narratives tí wọ́n ti fi pa ọ̀pọ̀lọpọ̀ nìyẹn. Bọ̀bọ̀ tó jí mọ́tò mi gbé ọ̀dọ̀ oní tíátà kan ni mo ti mọ̀ ọ́. Ìtorí ẹ̀ ni ìwọ tó o bá fẹ́ forí gbèpè lórí lélẹ̀ ó ní ìpè yìí mo ti jẹ́ ìṣeṣẹ́ òní tán wàá wẹni tó pè èmi máa wò ó tí ẹ lọ kó bàtẹ wá ṣòro ó máa ṣoore kan fún mi wàá máa mú gèlè wọn àti bàtà wọn ó máa jẹ́ kí iṣẹ́ yẹn kó lọ kó bàtà aṣọ ìwà HOH lélẹ̀ aṣọ tí mo gbélé ẹnu HOH eléyìí náà HOH ni àwọn aṣọ tí mo fi hàn yín nísìn HOH ni wọn. This is so nice kọ́lọ̀ tó jẹ́ wípé ẹ lè tètè bá pàdé sórí iṣẹ́ yìí tó bá fẹ́ lò wàá fún mi ní 18 karat tó jiná tó bá fẹ́ lo iṣẹ́ yìí ó mu àbí òmu ẹ wo ọwọ́ báàgì yẹn pẹ̀lú àárín ó mu àbí òmu ẹ rí ẹ wo iṣẹ́ tó wà ń bẹ̀ ṣe ti rí ẹ ti rí ṣe ti rí bàtà ẹ lélẹ̀ kò ga jù rárá ẹ ti rí bàtà ẹ lélẹ̀ kò ga jù rárá òun rèé ẹ ti rí ó dẹ̀ ní gèlè ó dẹ̀ ní iṣẹ́ eléyìí le jù Italian ni òun rèé àwọn tó bá jẹ́ mẹ̀kú má ti mọ bàtà tí mo fi hàn òun rèé ẹ ti rí Italian ni òun rèé ṣó ti eyín tí n bá débi aṣọ kékeré màá sọ pé aṣọ ńlá ni mo gbé jáde nísìn ẹ ti rí iṣẹ́ yìí ẹ ti rí bó ṣe rí ẹ rí pé etí ajé ẹ le jù ẹ rí pé etí ajé ẹ ó ṣe kí ni ó le jù irú àwọn aṣọ yìí ló máa jẹ́ kọ́tà ẹ ọkùnrin kó ní kókó 6 lẹ́pọ̀ àwọn ọ̀tá ẹ obìnrin máa ní kókó 6 nínú ọyàn òun rè ẹ rí bó ṣe ń dán so ẹ jẹ́ ká gbọ́ ilé ẹ jẹ́ ká gbọ́ ilé ẹ jẹ́ ká gbọ́ nǹkan tí Arejan ń sọ nípa èèyàn kan tó ṣoore fún rí ìdí tí Arejan wá ń padà fi ọjọ́ alẹ́ tọrọ bára let's listen to this ẹ jẹ́ ká listen sí. fún wájú yìí ǹjẹ́ ẹ lè ṣàlàyé fún wa àti fún àwọn olólùfẹ́ yín bí inú yín ṣe tuntun. inú mi dùn gan-an nítorí ọjọ́ ìbí mi tó kò bá mi láyé mi tó wù báyìí ní 29 ní ìwà mi tó ti dé yìí inú mi dùn gan torí pé ẹ ń bá mi nílò. àmọ̀pẹ́ dá bó tilẹ̀ jẹ́ pé àwọn ìjì oríṣiríṣi jà àwọn nǹkan oríṣiríṣi ló ṣẹlẹ̀ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ mo ṣọpẹ́. àwọn ìjì kókó tó sodo sẹ́kùn ẹ̀ àti ìjì HIV aló tún béèrè ó ní result HIV òun ó ná kọ positive síbẹ̀ ó ní ṣe bí HIV òun mo nírọ̀ kò mú kò sí ẹ̀ sí nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀ ẹ máa gbọ́. láàárọ̀ ló ṣẹlẹ̀ tó jẹ́ pé òkè òun ní pé. next aṣọ tó fẹ́ fún mi lélẹ̀ lọ́gẹ̀ẹ́tì gèlè ẹ̀ bẹ́ẹ̀ yẹn ṣú àǹbàgẹ̀ lélẹ̀ ká fi sí ṣó ti yẹ wọ́n wá bá mi gbé àwọn jewelry ṣó ti yẹ bá ṣe máa mú nìyẹn ó yá. ẹnu ní ọdún 2018 ní tẹ́lẹ̀ ìgbìyànjú yẹn ní ọ̀rẹ́ mi kan tó wà nínú ìbò ló pè mí lóní kí n ta mọ́tò tí wọ́n ń gbé mọ́tò ẹ̀ kan ṣoṣo tí wọ́n ní ó ní kí n ta kí n kó wá kó n bá mi. ẹ máa gbọ́ bó ṣe ń ba yé ẹni jẹ́ o wọ́n ní ẹni tí gba hòtẹ́ẹ̀lì èyí ẹ̀ fún tẹ́ni yẹn san owó ẹni tí Arejan ń ba yé ẹ̀ jẹ́ yìí ìdí tí ìgbẹ̀yìn Arejan ṣe dàbí Sọ́ọ̀lù ìdí tí ò ṣe rí àánú gbà mọ́ ìdí t'Arejan fi end up lọ máa tọrọ ogún róòsì ọgbọ̀n fúláwà ìdí ẹ̀ lílé ẹ máa gbọ́. àìní láti mú ìlò nínú àgbà wọn tó yẹ ní January 2019 ẹ lè gbàgbọ́ pé láti ìgbà yẹn December 2018 yẹn tó ti gbowó lọ́wọ́ mi àti mọ́tò àtowó ní ìwé kankan dì sí mo lè lórúkọ mo lè wọ taxi káàkiri mo lè gbọ́ ọ̀kadà káàkiri tí wọ́n fẹ́ travel. ó ṣe ra mọ́tò yẹn ní Nàìjíríà tó bá dára fún ẹ. ṣé o mọ̀ pé wọ́n ló sọ oní Lizzy Anjorin ó lọ jí mọ́tò wọn wá gbà lọ́wọ́ ẹ̀ location ìwọ fún mi lẹ́fídẹ́ǹsì irú evidence tèmi tí mo mú wáyé fún mi ní location
tó ti wá gba mọ́tò shame mi disgrace mi fún mi ní producer tó ń produce lọ́wọ́ tó wá gba mọ́tò lọ́wọ́ mi ẹni tó jí mi mọ́tò méjì ló jí kì í ṣe mọ́tò kan mọ́tò méjì ló jí àwọn ọlọ́pàá area G àbí kí náà pé area G police station ló gbà ló lọ arrest ẹni yẹn ni wọ́n track ẹ̀ down ni wọ́n gbà tí mọ́tò kìíní àti mọ́tò kejì tí ẹni yẹn dẹ̀ padà ṣẹ̀wọ̀n èmi ni mo jí mọ́tò àmẹ́ni tó ni mọ́tò ló ṣẹ̀wọ̀n àbí. Ìyábọ̀ òṣè máa gbé kéèsì wọn jalè wá ẹ̀yin ló ń jọ lójúṣẹ́ rí tá bá wọn Ìyábọ̀ àtàwọn ọmọ ẹ̀ lépè ẹ̀ mọ ohun tó ti ṣe ẹ̀ mọ ohun tí Ìyábọ̀ ti ṣe lábẹ́lẹ̀. àwọn onítíátà ló introduce mi sí ẹni tó jí mọ́tò mi. àwọn onítíátà tó dẹ̀ ní connection pẹ̀lú Ìyábọ̀ tó ní nǹkan ṣe pẹ̀lú Ìyábọ̀. Ìyábọ̀ tún gbé press fún ẹni yẹn as usual bó ṣe gbé press lọ́lé Mohbad. Ládùn Líádì lórúkọ journalist tó gbé fẹ́ni tó jí mọ́tò mi. gbogbo yín mọ̀ no wàá rí kọ́lọ̀ yìí plain kọ́lọ̀ yìí wà bẹ́ẹ̀ lọ́kọ́ gbogbo kọ́lọ̀ wà fún mi nínú new gèlè kan tí mo ṣẹ̀ṣẹ̀ gbà new gèlè set new gèlè tí mo ṣẹ̀ṣẹ̀ gbà yẹn. Ládùn Líádì ni Ìyábọ̀ Òjó gbé fún ẹni tó jí mọ́tò mi tọ́jọ́ wá sọ fún mi nínú ilé wípé tí n bá fi lè lọ rìpọ́ọ̀tù lọ́dọ̀ ọlọ́pàá pé mò ń wá mọ́tò àwọn máa gbé ìhòòhò mi síta. wọn ò ṣẹ̀ṣẹ̀ máa ṣe ẹ má dá sọ́rọ̀ èmi àtàwọn Ìyábọ̀ ẹ má dá sí ẹ mọ bẹ̀rẹ̀ ẹ mọ tí Ìyábọ̀ ti ṣe constantly ẹ mọ ẹ má dá sí ẹ má wò látàn kán ogun ní ṣinimú èpè kì í ṣìyàn jà bí èèyàn ò bá hùwà kà kò ṣépè tán lẹ̀ṣẹ̀ fún yàn èpè èèyàn ní mú yàn tó o bá ṣaburú ẹni tó o ṣaburú fún kó má sọ̀rọ̀ pé màmá jà ẹ́ òun lọ̀rọ̀ Ìyábọ̀ ẹ má dá sí ẹni tó kàn ló mọ̀ mo rí bàbá dáadáa kan pásítọ̀ kan ó ní Lizzy Anjorin ló mọ tán ti ṣe fóun bàbá yẹn lòun bẹ̀ mí bàbá yẹn wòlíì Ọlọ́run ni tó mọ tán ti ṣe tí mo bá parọ́ mi ní parọ́ Kẹ́mi Kórèdé ọ̀dọ̀ Kẹ́mi Kórèdé ni mo ti meet ẹni tó jí mọ́tò mi níjọ́ tí Kẹ́mi Kórèdé ń ṣe ìsọmọ lórúkọ àkọ́bí ẹ̀ gbogbo bọ́n ṣe wá jí mọ́tò mi tí mò ń expect kan tiẹ̀ sọ̀rọ̀ pé ibo la fẹ́ wá mọ́tò yẹn sí nígbà yẹn lèmi ti mọ̀ wọn tó dẹ̀ ní ṣe eborúkọ ni mò ń dà yìí àborúkọ kọ́ ni mò ń dà yìí ẹ wá sọ fún Arẹjàn pé kárẹjàn náà jáde kó dárúkọ bí Lizzy ṣe dárúkọ yìí kó jẹ́ ká mọ̀ pé ibi báyìí ni nígbà tí mò ń kiri àmàlà gan mi ò jalè.